Iran sọ onírúurú àdó olóró sí Israel. Èèyàn 21 farapa. Ìró àdó olóró tí ń dún lákọlákọ lóru mọ́jú o. Ṣáájú ní Israel ti kọ́kọ́ ju àwọn àdó olóró kan sí àwọn agbègbè tí Iran ti ń ṣe àwọn ohun èlò alágbára nuclear kí Iran náà kó tó tún dá padà. Àwọn àwòrán láti Israel ṣàfihàn pé onírúurú àdó olóró ọmọ ló máa ń fò lókè lórílẹ̀‐èdè Israel, èyí tí Iran tó fi ránṣẹ́ sílẹ̀ náà lẹ́yìn tí Israel tó ti kọ́kọ́ kọlù ú lóru mọ́jú ń làwọn fèrè pàjáwìrì òun ló bẹ̀rẹ̀ sí ní dún ní Israel, èyí tó ń ṣàfihàn pé ewu ń bẹ lóko lóńgẹ́ o tí ọ̀pọ̀ àwọn olùgbé Israeli tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ́ọ́ fi orí wọn pamọ́ o. Àmọ́ ṣá o, bí àwọn àdó olóró Iran bó ṣe wọ Israel, ó ní àwọn àdó olóró ìdáàbòbò tí Israeli náà ń padà tó jẹ́ pé ó ń lọ sójú òfurufú láti bà àwọn àdó olóró náà jẹ́ kó tó di pé yóò balẹ̀. Ẹ̀wẹ̀ bí Israeli bó ṣe ń ba lára àwọn àdó olóró tí Iran fi ránṣẹ́ jẹ́ ní ojú òfurufú náà, ó ní díẹ̀ lára rẹ̀ ó mọ̀ ló máa ń balẹ̀ sí Israel. Onírúurú àwòrán lórí ayélujára ó mọ̀ ló máa ṣàfihàn bí àwọn àárín àdúgbò bó máa ṣe rí o lẹ́yìn tí àwọn àdó olóró náà tó balẹ̀ tán. Iléeṣẹ́ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní Israel MDA ó mà ti sọ pé kò mà dín ní èèyàn 21 o tó ti farapa lẹ́yìn ìkọlù Iran. Nínú àtẹ̀jáde kan tí iléeṣẹ́ náà tó mà fi léde o lójú òpó X rẹ̀, ó ní ọ̀kan nínú àwọn tó farapa náà ó mà ló mà wà ní ẹsẹ̀ kan yí ẹsẹ̀ kọ ọ̀rọ̀ báyìí. Wàyí o, iléeṣẹ́ ètò ààbò Israel Defense Force IDF ó mà ti sọ pé òun yóò má tẹ̀síwájú o nínú ìkọlù sí Iran. Nínú àtẹ̀jáde kan, IDF mà sọ pé òun yóò tẹ̀síwájú láti kọlù Iran títí tí orílẹ̀-èdè náà kò fi ní láǹfààní láti máa dúnkokò mọ́ Israel mọ́. Àtẹ̀jáde náà ó máa tẹ̀lé àwọn fídíò ìkọlù wọn tí wọ́n yà láti ojú òfurufú. Ọ̀rọ̀ yìí mà ló ń jáde lẹ́yìn tí Israel kọ́kọ́ kọlù Iran, nínú èyí tó ti ṣekú pa ọ̀gágun Iran 3. Àmọ́ ṣá títí di àárọ̀ òní tí ń ṣe ọjọ́ àbámẹ́ta sátidé, ó ní Iran ó mà ló máa fi àdó olóró ránṣẹ́ sí Israeli o. Kí Ọlọ́ọ̀bá Elédùmarè kó bá wa ṣe mọ́ ń bẹ̀ kó sì má jẹ́ káwa náà rogun lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, a kú òpin ọ̀sẹ̀, àánú Ọlọ́ọ̀bá rèé yóò wèmí àti ń rí o.